Hello, Adamu. Then Iskeni, then Sha. Who is on duty today? Bello? Can I know Bello the duty, Nene? Tell Bello I said if he doesn't come on duty now, he's in trouble. Atakoro Oshemio. Baba. Yes, sir. How are you? Oshemi gidi gan ni. Ohun tí ó bá ṣe pé kò pẹ́ nísìnyí mo fẹ́ máa jáde gan ni. Oshemi ó dẹ̀ kí n address ẹ̀. Ó fún mi ní 72 hours, 3 days. Pé wàá fi dọ́mọ padà fún mi. Ẹ̀yin náà máa gbọ́n tó ṣe o. 72 hours yẹn wá kọjá. Mo tún wà okay fine, only 7 days. Mo tún fi pé 7 working days ni. Ẹ mọ̀, àwọn kíní lè bá dé wọn ní àwọn fún ní kíní kan working days. Mo tún wá ka Saturday and Sunday, mo yọ kúrò ńbẹ̀. Now imagine. To my greatest surprise, well, ẹ máa bọ̀ ná, ẹ máa bọ̀. Torí èmi fẹ́ àti ẹ̀fẹ́jọ́ àbáwọn kan lọ ní. Àwọn náà ni ẹni tí o jẹ́ wá rí yín fún gẹ́gẹ́ nísìn. Kì í ṣètò owó ojú ẹlẹ́dàá yín tó owó tẹ́ ẹ fún wa. Tẹ́ ẹ fún mi. Ẹ̀mẹ́ta mo send owó sí. Àmọ́ màmá gbogbo ẹ̀ mo rí. Yóò sì tó wa lò. Ẹ̀mẹ́ta ni wọ́n sẹ́ndì owó. Sẹ́mi ẹ̀mẹ́ta. Aṣọ yóò tí a bá ṣe dá. Tí ó ṣẹlẹ̀ ní pé sẹ́rí ọ̀rọ̀ arẹwà ló gbé mi wá bíbí. Who is Arewa? Ọmọ yín ni. Ọmọ yín tẹ ní nǹkan tí ń ṣe pé nǹkan díẹ̀ náà ni. Finance. Finance. Ààrẹ ti yá. Torí Atakoro yìí ó sọ o. Ó ní òun good gan. Ó tún wá lóun lẹ́nìkan awo kíní kankan. Àwọn tí mo wá sọ gẹ́gẹ́. God bless you. Ó ní àjọ God bless you so. Sẹ́rí. Ibo ló wá wà báyìí? Òun dẹ̀ wọlé. Ẹ jẹ́ kó wọlé. Yóò wọlé. Bàbá Ọlọ́run kó ṣàánú wa. Ara ọmọ yẹn ó yá, ó sì ti yá. Ilé súnmọ́ kì í bó. Àmọ́ ibi tí ó gbé wa wá bí gangan. Nígbà tí Atakoro gbé wá sọ́dọ̀ mi tó sọ fún mi ni pé ó ní nǹkan bí n ti ní ṣe pé ń ṣe gángan. There was nothing wrong with that boy. Ẹyọ bí n ti ní. There was not kò sí ní tó ṣe. Ìgbà tó wá bí kò fún ẹ ní mango jẹ. Àgọ́ tẹ̀ wá séyàn. Ṣé kò lálejò. Èmi ò mọ̀ pé. Ṣé ọmọ tí nǹkan ṣe ló ṣe wọ́n lálejò? Èmi ò mọ̀ pé ẹ̀fọn dún. Ọ̀dọ̀ Arẹwà mo ti mọ̀ pé ẹ̀fọn dún ìyẹn máa ń pa ẹ̀fọn báyìí. Tí ó sì jù sẹ́nu. Ẹ sì ní kankan ò ṣe é. There was nothing wrong with that boy. Ẹ ti ń bá ọmọ gbélé lójú tó bí ọjọ́ mélòó ó ti pẹ́. Ṣé rí bàbá ẹ̀ tó fi tì mí? Tí bàbá ẹ̀ ó kàn wà a little bit mentally unstable, just a little bit. Ó gbọ́rọ̀, ó ń jẹun normal fún rẹ̀, gbogbo nǹkan ló ń ṣe normal fún rẹ̀, àjẹjọ́ ń gbé comfortably. Ṣé wá rí nǹkan tó wá ja ọjọ́ mi lójú tó ya èmi lẹ́nu ni pé bẹ́ẹ̀ni ṣe mú kúrò mi mo bá lọ lè bá awo mo sì ṣètò owó náà fún awo náà pé tọ̀ iṣẹ́ ti dé tí a fẹ́ yanjú mo sì mú dé ọ̀dọ̀ awo bí mo ṣe mú dọ́dọ̀ awo àti ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ gbogbo kódà gbogbo ń tà ṣẹ̀ṣẹ̀ fún lò tí ju bí àgbo kan sí méjì náà lọ Arẹwà ọba já o. You tied him. Ẹ so. So kí ni ó já òkú náà? Èèwọ̀ tí ń sọ ni wípé ní Arẹwà dédé ṣá eré. Bàtà rẹ̀ yá nìyẹn náà. Ta pé nù o. Ṣé ìgbà pé yẹn bá gbé ilé ní express? Ìgbà pé yẹn bá gbé ilé ní stadium tí wọ́n ṣá eré. Bàbá ọmọ yìí ń ṣá mo rò pé kó tó di pé nǹkan ń ṣe sport dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Yes, it does what? Arẹwà lálà sí ẹni bí mo sọ wà ìkọ́dà ìbá kúrò mi mo ṣẹ̀ṣẹ̀ wò pé ìlọsọ hospital ni. Bá a ti lé ibi tí a lé dé là ń gbàbọ̀ wá bí. Ṣé gbogbo ohun tí a bá jẹ ṣe ká kọ́kọ́ wá ṣàlàyé fún yín náà ibi tí a bá iṣẹ́ dé. Arẹwà ń bá eré fa. Ó fojú wa gbolẹ̀ o. Alábẹ̀yẹ sí. Gbogbo àwọn tàbẹ̀ kí wọ́n máa bá wa mú Arẹwà báyìí kò sí ẹni tó rí Arẹwà. Long story short, kí ni ẹ̀ ń tẹ́ra àti sọ? Nǹkan tí à ń sọ náà ó sálọ mọ́ wa lọ́wọ́. N tí ò wá já rí mú ojú àjá. No, hold on. Arẹwà sá lọ mọ́ ẹ lọ́wọ́. Ó sá mọ́ yín lọ́wọ́. Àwa méjèèjì ni àti péńjọ́ tẹ́ni ó mú kúrò bí gan kò sí àdá lára Arẹwà. Ibi tó ti rí àbí àdá ibi tó ti rádá nísìnyí. Ìgbà tó wá sá nísìn, ibo gangan ló wà. Nǹkan gbọ́ ni pé wọ́n lóyún bóyá bí àwọn. Adamu. Under bridge yìí. Ina Bello ne. Ina zuwa da Allah. Now, ṣẹ́rí àgbọ̀ information àwa náà ṣe ká tó débi. Ṣẹ́rí nígbà tí a gbọ́ pé ó ṣá abẹ́ bíríìjì àwọn Sábó nàgbọ́ nílé lọ. Abẹ́ bíríìjì Sábó ẹ fi wá ń bọ̀ wá bá mi.
Ṣé o mọ iye tó gbà lọ́wọ́ mi? Do you know how many millions you collected? Sórí ìgbà tó o ti kọ́kọ́ dé. Please be quiet o, màá gba etí ẹ o. I'm a fucking retard. Are you mad? Are you mad? Bàbá. Who are you? What do you mean by? Okay, down. You are how to who? How to who? Ọ̀bẹ ṣe awo orí ẹ̀ ló dàrú. Ó mọ̀ mí o. I'm a retired general. Ògbó ṣiṣẹ́ lára sójà. Bẹ́ẹ̀ni. Àtàkékeré àbí kí ló ń pè é? You are not koro anything. Bẹ́ẹ̀ni. Abo stupid ni. Ǹjẹ́ gba fìlà lórí ẹ̀ títí ń jánu. You don't talk to me. What? Are you mad? Are you mad? Kúnlẹ̀ síbẹ̀ yẹn. Kúnlẹ̀ síbẹ̀ yẹn. Are you mad? What do you mean by àlàyé ni? I gave you a full child, a full grown child. Finest. Yàrá tẹ́lẹ̀ mi ojú àdá. Arẹwà la ń pè ó ti gbọ́. Okay, good. Ẹgbọ́n àlàyé wa. Ọkọ ẹ̀ ò ní balẹ̀. Èmi ni mo sórí àwọn tó sọ lọ́jọ́ kìíní àná. Tó bá sọ ní gbòòrò wa lọ ẹ̀ lóko ní. Kí n fọ, are you mad? Ina zuwa da Allah. Hello Bello. Bello. Bello ka zo nan. Ga ina a takoro ba. Aha. Wọ́n ti ń bọ̀. Lè kúrò nílé ìwé wọ́n sọ bẹ́ẹ̀ fún mi. Aláyé oṣù Bàbá ní a ti mọ ibi tí a ti mú. Níta kan fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé ní báwa bá ti kú òun bí. Ọmọ yín ó ti. Lè kúrò ní ibi tẹ́ máa gbàgbé wọn lẹ́wọ̀n. Ibi tẹ́ máa gbàgbé wọn. Ẹ̀mẹ́ta kọ́ ló gbé lọ́wọ́. If you say one more word, I will gun you down. If you say. Wọ́n jù mí lọ́dún sí àwòyé o. Gbogbo tẹ́ bá sọ bẹ́ẹ̀ lọ ṣe ni wọ́n ti ní ẹ̀fọ́ kàbalẹ̀ àárín. Kò ní dáa fún ẹ mo tún ṣe sọ yẹn. Ọkọ ẹ ò ní balẹ̀. Èmi mo ti pariwo fún. Ọkọ ẹ ìgbà tó ti lo rẹ̀ ó yà bọ́ ilẹ̀ kan rẹ̀. Tó ti lo rẹ̀ àti wáìfì. Wọ́n lọ sọ dídí ọmọ nù. Ọwọ́ sọ̀rọ̀ ó dídí ọmọ ló sọ̀rọ̀ ní ìjọwọ́. Olùkọ́lọ́ra ẹ̀ ọtí lẹ̀kẹ̀. Kódà ó ti rẹ ọmọ. Kí ló mú dání? What is this? Gbogbo ni. Kò ní dáa fáwọn tó ní ẹ̀yìn. Are you mad? If you say it one more time, I will. Are you crazy? Are you crazy? Are you mad? I gave you a child, a full child. Bello. Kò ní dáa fún ẹ. If you leave that place, if you I say back on the floor. If you leave that place, you're gone. Ẹ̀gbọ́n tí a fẹ́ sọ. What do you say? Mo fi Elédùmarè bẹ̀ yín, mo ti jẹ̀yà ti bẹ́ẹ̀. Are you mad? What do you say? Are you mad? Are you mad? Never next. She never know where. She never know you're with it. Kò yá wèrè. Kí ló ń ṣe? You said he left me. Padà mọ́ tí ń ṣe kọ̀ ya wèrè. Kí ló ń ṣe? Ara lé lọ́mọ lábòjì. Gbogbo wa báyìí ara lé ni wa. Àbòjì lásán ní What do you mean by Moji? You are a dead man. Yes, sir. You are a dead man. You are both dead. You are both dead. Ẹ̀gbọ́n mi. Bello is coming here. Ẹ̀gbọ́n mi mo fọlọ́ bẹ̀ yín. Now. Ẹ jẹ́ kí n jó. Mo fọlọ́ ẹ̀gbọ́n tí mo bá sọ fún yín báyìí.